olóhùn rẹ̀ pé ikú tá a dá máa ń ní ẹ̀bùlúwàkún أيكم أحسن عملا. ọwọ́ àlàyé tó ṣe ń bẹ̀rẹ̀ lásán ó ti tó fún wa. Síwájú ọ̀rọ̀ mo kí àwọn màmá wa tí wọ́n jẹ́ opó bàbá wa, mo kí àwọn ọmọ lóòkú, mo kí àwọn ẹbí òkú, mo kí ọkùnrin wa, mo kí obìnrin wa, mo wá kí àwọn alágbàálẹ̀ náà làwọn àfáà alágbàálẹ̀ ni wọ́n, àwọn gbogbo ìjókòó àfáà ń bí wọ́n gbà wá lẹ̀ ni. ẹjọ́ mi ò nígbà tó yẹ pé mo late kí n tó dé ẹ kọ́kọ́ forí jì mí ìyẹn náà wọ́n á mi létí pé mo pẹ́ kí n tó dé ẹ dákun ẹ má bínú. lẹ́yìn náà wọ́n ní deputy governor wà níbí, ọlọ́mọsá lọ wà dúró tí wọn. Àmín. ọlọ́kọ̀ wa ṣe dáadáa. Àmín. Àwọn kọmíṣánná. àwọn commissioners wọ́n ń bẹ níjókòó, ọlọ́run kó bá wa dúró tì yín o. Àmín. ọlọ́run kó bá wa dúró ilé ọmọ bẹ́ẹ̀ náà máa lọ bí òkú o. يعيش قوم ويموت قوم والدار قديما عليه لوم والدار قديما عليه لوم. mo kí gbogbo àwọn bàbá wa àfáà, mo rí pé gbogbo àfáà àgbáyé ló péjọ síbi. Allahu Akbar. nígbà tí bàbá wa chief imam láti Adó Èkìtì ní àti wà ń gbé, tá a sì ti rí bàbá wa Aládé Ṣàwẹ̀, a sì rí mufti àgbà ní gbogbo ìpínlẹ̀ Ondo àtàwọn ńláńláńlá, a sì ti rí aṣojú, a rí bàbá wa lẹ́dẹ̀. Àwọn kàrin. àbí bàbá àtẹ̀dẹ̀ náà wá. Bẹ́ẹ̀ni wọ́n wà. ó dìde ọba ara àwọn àbí dìde ọba ara àwọn àgbàlagbà. àwọn èèyàn bá ti gbé láwà ní kò sọ̀rọ̀ àwọn àgbàlagbà. yóò máa àwọn ọmọ kéèké tẹ́ fi ń jẹ ìmáàmù wọn ẹ máa tẹ́sí wọn wò náà dáadáa kẹ́ tó máa fi wọn jẹ. يعيش قوم ويموت قوم والدار قديما عليه لوم والدار قديما عليه لوم. kí bàbá wa àgbà látòṣogbo Ẹ sọ fún àbáwá tí fi mà. Ẹ sọ fún wọn. mo kí àwọn èèyàn, mo kí bàbá wa tí fi mà láti Ìbàdàn. mo kí ojú ni mo kí tí fi mà mọ ẹ̀dẹ́ lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀. ó ti sọ pé òun ní dákọ̀ rẹ̀ tẹ́lẹ̀. lẹ́yìn náà mo wá kí gbogbo àwọn àfáà, mo kí wa pa kó àgbà rẹ̀. ọlọ́run mo dàkún yóò wọlé ní Muhammad. Sallallahu alaihi yóò wọlé àwọn wasallam. èèyàn tá a bá sì pẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò ní jẹ́ tiwa náà ò ní bá a bá déwájú ẹ̀. Àmín. ẹ̀sìn láhàúlà. ولا قوة إلا بالله العلي العظيم. Mashallah. يعيش قوم ويموت قوم. àwọn èèyàn ńláńlá tí wọ́n wà níkàlẹ̀, ẹ dákun tí wọ́n bá ti wà níkàlẹ̀ ẹ jẹ́ kí n mọ̀. wọ́n má jẹ́ pé mi ò kí wọn. wọ́n ń sọ fún mi nísìnyí pé bàbá wa Babátúndé Rájí Fáṣọlá pé wọ́n wà níbí. wọ́n gbọ́ wọ́n ní commissioner for
finance. Bọ́lá Oyèbámijí. Bọ́lá Oyèbámijí. Kọmíṣánná wa for finance. Ọmọ yín. Èèyàn mi nù. Dáadáa yóò ní bàjẹ́. Dáadáa yóò ní bàjẹ́. Ọlọ́run ti wọ́n mọ̀. Ẹ dákun ẹ̀yin bàbá wa ẹ forí jì mí. Ṣé wà sí kankan tó wà sí? Ìbéèrè ni o. Ntọ́ yẹ ká ronú sí ẹ̀jẹ̀ àjọ ronú sí lẹ́ẹ̀kan náà. Wọ́n mọ̀ bàgbára wa lásìkò. Àwọn kiri yóò sọ́lá nàná ń bí ìgbẹ́ta lọ. So àwọn kiri yóò wọ́n ní orin Dáfídì wọ́n ní chapter rẹ̀ nínú Bible wọ́n ní orin Dáfídì ò sì kọrin. Ànábì Dáúdà yẹ kọrin. Èso lórin. Ànábì Dáúdà yẹ so lórin. Bẹ̀tẹ̀ àwọn wa máa ń sọ pé orin Dáfídì kí la wá fẹ́ máa kọ nípa Ànábì Dáúdà yẹn tí ò kọrin. Ẹni ọba kọrin lílà máa sọ pé mú orin rẹ̀ tó kọ báyìí rárá. Ànábì Dáúdà ò kọrin rí. Gbólóhùn mẹ́ta ló ṣe pàtàkì. Gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta náà àkọ́kọ́ ń bẹ ní pé ká máa tẹ dínú tuntun. وكما تعمل تجزى وكما تزرع تحصد. Mẹ́ta òun ni. Gbólóhùn mẹ́ta náà ni o. Gbólóhùn mẹ́ta òun kódà bó bá jẹ́ pé mùsùlùmí bá mú dání bẹ́ẹ̀ tó sì fi hùwà bẹ́ẹ̀ nídìí àti jókòó bó bá kú báyìí pé ọ̀sẹ̀ máa fẹ́ máa tọrọ àlìkánà fún. Orí jókòó wa tá a jókòó àwa tọrọ àlìkánà fún bàbá wa tó kú yìí o. Wàláhì ó ti ṣiṣẹ́ àlìkánà rẹ̀ lẹ̀. Wàláhì bàbá tí Ọlọ́run fowó rán bàbá wa inú Ọlájí. Ó fowó rán inú Ọlájí sáyé. Inú Ọlájí sì ti fi owó náà jíṣẹ́. Wọ́n fi jíṣẹ́ fara ayé. Kò ní ìdí pé bóyá bí ẹnìkan ẹ̀jẹ̀ wá jókòó yà sọ pé àbákọ́jọ́ pé bá a bá ṣe irú tẹ̀sùn bá a bá ìta bá ṣe irú tẹ̀sùn bá mo béèrè náà mo ṣe dé mo jẹ́ ti ṣe fìdáwò. Àwọn ìmáàmù wa láti Ìbàdàn sì ń dá mi lóhùn pé àwọn ti ṣe. Wọ́n lè ṣe ìdáwò ní ìṣẹ́jú mẹ́ta ẹgbẹ́ àdìdẹ láti fi ìdáwò lápapọ̀. Wọ́n ní àdìdẹ torí Ọlọ́run tàbí Muhammad. Tá a bá wà nù. Níta torí ọwọ́ nù. Bàbá wa nílé ní tá a bá ń ṣàròyé àgbà ń ṣàròyé ni ìgbẹ́ ẹ ti mà. Ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹjọ́kò ẹ̀yin àgbàlagbà. wọ́n níbi ìjẹ̀rù làbàgbà ẹ̀yin ẹjọ́kò tì í ẹjọ́kò. Wọ́n láwọn bọ́ọ̀lù ń lé lára bàbá a sì ní àjà náà kan. ẹyọ kan. Wúlíwú aláwù mẹ́ta. Attahiyatu lillah. Tí mo fi ní ká dìde ká fi ké o ní pé ká lè bá a concentrate lérí ẹ̀. Nígbà tẹ́yìn ń ṣe fìdáwù ní alẹ́ ti ṣe tẹ́lẹ̀. Mo mọ̀ pé ẹ̀yin àfáàlẹ́ máa dá fìdáwù yẹn ṣe àwọn èrò tó wà ní òkú ọ̀bà yín ṣe. Nísìnyí gbogbo ẹni ọwọ́ wá nítorí ti bàbá wa inú Ọlájí ká dìde nàró. Káwá jọ ṣe fìdáwù náà ìwọ́tọ̀ ọ̀bá màmá kùn. Bọ́ọ̀ bá ṣe kùn máa sàmí. máa jẹnu. Torí bọ́ bá ní jọ́ tó ọba kú wà láì bẹ́rò bá pọ̀ jù báyìí lọ wò ní ké kankan bí ikú rẹ̀. Ó rà ti ké táǹkì yìí. Kàmá tẹ́kí inú tún bíà. Bismillahirrahmanirrahim. Inna anzalnahu fi laylatil qadr. Wa ma adraka ma laylatul qadr. Laylatul qadr khayrun min alfi shahr. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. التحيات
الطيبات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. يعيش قوم ويموت قوم يعيش قوم ويموت قوم يعيش قوم ويموت قوم يموت قوم ويعيش قوم والدار قديمة ليلهم والدار قديمة ليلهم. èyí tí mo fẹ́ pàkíyèsí wa sí ni pé bàbá inú ọlá yìí wọ́n ti bọ́ sáà kìí àmà àbí bẹ́ẹ̀ kọ́ bí a bá béèrè lọ́wọ́ bàbá pé ìkirè ń kọ́ láì kìí àmà ní ìsìn bàbá kó ń wọ̀ máa ti jẹ́ bẹ́ẹ̀. ibi bàbá sì lọ tí bàbá ò fi dá ìkirè màmá tí bàbá ò dá ìbàdàn màmá tí bàbá ò dá ìyàwó ẹ̀ màmá tí bàbá ọ̀dọ́ máa kankan màmá gbogbo wa náà dá máa ń lọ bẹ̀. èrò wa yìí wá lọ síbẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ kan lórí afẹ́fẹ́ mo ní kí là ń bá a kà. wọn náà béèrè lọ́wọ́ ẹni tí ń bẹ lọ́dọ̀ rẹ tó súnmọ́ pé kí ló ń bá a kà. o wí bẹ́ẹ̀ fẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ ni kí ló ń bá a kà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك في أي صورة ما شاء ركبك أيها الإنسان أيها الإنسان ẹ̀yin ọkùnrin yín obìnrin yín onímọ̀ àtàwọn aláìmọ̀ká tó wà ń bẹ̀. ما غرك بربك الكريم ìfàrí yín o. ما غرك بربك kí ni الكريم ìtapá kaka yín bàbá wa iná ọlájí ẹ wo ohun tí bàbá ní láyé. bàbá náà wá lọ o sì mú kàkà lọ mẹ́. ما غرك بربك الكريم ما غرك بربك الكريم nígbà tí bàtà ò tí ì ní orí ẹ̀ka àti géètì wa ń bẹ̀ yín ò tí ì gé géètì gidi ó ní bàbá ti ń bẹ́ mẹ́fà ibẹ̀ yẹn la ti dá bàbá mọ̀ fa bàbá inú ọlájí òun ló ní ilé yìí ló ní gbogbo ilé káàkiri òun dàmá fọ́tò rẹ̀ tẹ́ rí náà lẹ́ máa rí alahayatu faqa'atu fasawwartu alaq qabla an tantafi. ẹ máa wo fọ́tò ọ yà á lẹ̀ nítorí pé níjọ́ tí òun ọ̀bá ní í sí má ẹ máa rí nǹkan o. ẹ dákun kí wá kí là ń bá kaná ẹ dákun kí là ń bá ìwọ náà ronú rẹ wo kí mo tiẹ̀ ń bá kaná inú ọlẹ́jì tó ní gbogbo nǹkan lọ́dọ̀ yìí èyí tí wọ́n wá ń dùn tí wọ́n lọ́ọ́ fẹ́ ní kí ló fẹ́ fi ṣe
يا أيها الإنسان ọlọ́lẹ́yìn èèyàn. أيها الإنسان ẹ̀ta bá sọ̀rọ̀ lójoojúmọ́ tó gbé èdè tí ìkúnlẹ̀ ń kọ́ sọ̀rọ̀ tó jẹ́ mọ́ tèmi ọlọ́run. أيها الإنسان máa gẹ̀rẹ́ gẹ̀rẹ́ ما غرك بربك kí ni الكريم fáàrí yín kí ni gàǹtàgà yín ọba tá a bá ń bẹ̀ tá a fi ilẹ̀ mẹ́. ما غرك بربك الكريم láyé náà kò tí yẹ ká dọ́gbọ́n sí i ó yẹ ká dọ́gbọ́n sí i bá a bá pọn bàbá wa tíjọ́ òun ò ní mọ̀ ní wo fi wọ́ lọ́hùn kan ẹ àwa yìí sẹ́yìn ìdíje wa mo lọ́wọ́ a mo lọ lọ́hùn wa béèrè lọ́wọ́ ẹni tí mẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mo lọ lọ́hùn wa. أيها الإنسان yóò sì máa hàn wálé mọ̀ bá gbọ́ ọba ńgbà tó ọba tó ọba yé bọ́ sí ọ lọ́wọ́ tán ńgbà náà ni kú òun ó dé. ما غرك بربك الكريم ọlọ́ni kí ni fáàrí yín kí lè rọ́ngbà yín kí lè jẹ́ tẹ́nìkan ò tí ì jẹ́ rí. lóní head of state ń lọ ìlú òyìnbó lánàá wá ń juwọ́ sáwọn yẹn báyìí mọ̀lọ́nà kùkù sí ọlá rẹ̀ ẹnìkan àwọn alágbára ni wọ́n bá dé airport báyìí ó sì wá ń juwọ́ sí wọn àfikún ṣàdúrà pé ọwọ́ tí mo ju ìwúkọ́ mọ̀ jẹ́ àjùgbé yìí. ما غرك بربك الكريم ọlọ́ni kí ni fáàrí yín kí ni gàǹtàgà yín kí ni bẹ láyé kí ni fẹ́ fàyè ṣe àwọn tẹ́ ẹ bá láyé kí wọ́n fàyè ṣe kí wọ́n á lè yín lérò pé fẹ́ fi ní ayé ṣe ìjà àfáàní ìjà kẹ́lẹ́ kan àwọn afáwọn ní àwọn jẹ́ni kẹ́lẹ́ kan táwọn kílẹ̀ kà kí lọ́lọ́run ní kí lọ́lọ́run gbélé yín lọ́wọ́ tẹ́ ẹ wá kà tẹ́ fi ti ẹ pa ikú ni ẹ ti ẹ̀ pa sàrà ìlú kárí ẹ ti ìlàsà sí tẹ́ sàtàsàrà ìlú kọ́ mọ́ gbànà ọ̀dọ́ yẹn rárá yọ pa fà yọ pa kódà gbogbo ní ilé ẹ̀ ní òkú pátápátá. يا أيها الإنسان غرك بربك ما غرك بربك الكريم ọlọ́ni kí ni gàdágà yín ṣe bẹ̀rẹ̀ lọ. ما غرك بربك الكريم الذي خلقك èmi mọ̀ dá yín èmi mọ̀ dá ọ bó o ti ní yìí tó èmi mọ̀ dá ọ. الذي خلقك ẹ̀yìn náà báyìí àwọn tó sì wà lẹ́yìn rẹ̀ wọ́n sì máa pọ̀n ètò àwọn tí bàbá fẹ́ dánwò lẹ́yìn. الذي خلقك torí wọn bá ọjọ́ gbogbo ẹni ọba lérí ló ti wá ìdí àrùn. الذي خلقك ọlọ́ni ni mo tẹ́ ọgbọ́n inú rẹ ti pọ̀ tó gbogbo tó fi ń jẹ̀yàn èmi ni mo dá ọ. الذي خلقك فسواك فعدلك mo sì ṣe gbogbo tí bẹ lára rẹ mo fi sáyè tó ẹ̀kọ́ wa. فسواك فعدلك mo fi kan síbi kan tí ò yẹ kí ọ yẹ ń fojú rẹ sátẹlẹsẹ kọ́ máa fojú tẹ̀lé kọ́ bí bá fi ilẹ̀ ó yí padà ní. الذي خلقك فسواك mo ṣe gbogbo ẹ̀ déédéé. فعدلك في أي صورة ما شاء ركبك ó ti omi mọ́dá o bẹ́ẹ̀ni àwọn kiri yóò nù ìwé tí a ń kọ̀kọ́ púpọ̀ sí. wọ́n lọ́lọ́ ń dá àyàn ní àwòrán ara rẹ̀. Tọ́. àjẹpọ́lọ́ náà máa wí láwà nínú. ó máa wọ bàtà àbí yóò máa bọ́ bàtà yóò sì chéǹkì ewu rẹ̀. yóò kọlà ọ̀tọ̀lẹ́ tí ó máa wọ̀ jáde ọ̀tọ̀lẹ́ tí ó máa wọ̀ nù lé ẹ̀rí wọ́n sì tẹ̀gbẹ́lú ọlọ́run wọ́n lọ́lọ́run dá àyàn bí àwọ̀ bọ́lọ̀ ṣé bọ́lọ́run ṣe wá dé pàlàpàlà tá a rí lọ́lọ́run ni pàlàpàlà tá a rí. láti lọ jí ọlọ́run gbé. wọ́n ń gbé níjọ́ òun àná bá àwọn àgbàlagbà àwọn ìyá wa àgbàlagbà wọn a máa bọ́ ta láàárọ̀ kùtùkùtù àbí lọ́wọ́ alẹ́ tí wọ́n bá fẹ́ wọlé sùn tí wọ́n bá rí ewúrẹ́ wọn tí wọ́n rákùtàn wá ní táǹgbé lẹ́ran o wọ́n wá gbẹ́ran mọ́ àwa fúnra wa la tó ń gbéra wa. الذي خلقك فسواك فعدلك
mo ya fọ́tò yín bó ṣe wù mí. Fi ayyi suratin ma sha'a rakkaba. Mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ń tá a jókòó fún bí bá a bá wá bí lónìí bá a bá sọ ẹgbẹ̀rún Al-Qur'ani kalẹ̀ wàláyé bẹ́ẹ̀ pẹ́ ní ìyá ní bàbá wa iná ọlájí wàláyé ọmọ ìjìyà rẹ̀ wájú Ọlọ́run lọ́dún. Ṣùgbọ́n àwa bẹ̀bẹ̀ bàbá nítorí ipa àmọ́ bí bàbá ṣe jẹ́ a sì mọ̀rú èèyàn tí bàbá a sì mọ ọ̀nà ìtanná Islam tí bàbá rìn láyé. Èyí tẹ́mi pẹ̀lú wọn jókòó gbẹ̀yìn olùrànlọ́ ọjọ́ tá a wá fún Ansarudeen. Mo ní bàbá bóòlù á ṣe rí mọ́sálásí yìí kọ́ tán. Bàbá ní nígbà tẹ́ ti wá ilé iṣẹ́ àpọ̀ tán. Kò sì pẹ́ sígbà náà a fẹ́ sí mọ́sálásí. Bàbá sì jókòó jọ náà. Ẹ má dá wọn lẹ́kun, ẹ má dá wọn lẹ́kun. Ẹ fi wọ́n lẹ̀. Ẹ má dá wọn lẹ́kun, ẹ má dá wọn lẹ́kun. Àyè dá yẹn lẹ́kun ní gbangba báyìí. Ibi òkú la wà. Ẹ lè sọ ẹlòmíì ikú lè máa hun lọ́rùn. Sẹ́yìn lẹ́ wà dá lẹ́kun. Innal umura laha rabbun yudabbiruha. Ọ̀gá tó ń kọ̀ntró wa ní jíbe ń kọ̀ntró rẹ̀ ṣé ọ̀dà kọ̀ntró yìnyẹn dúró ní kọ̀dá dúró. Wàláhì kọ̀dá dúró. Bí kálukú wọn ó ṣe rìn láyé Ọlọ́run ti gbé kalẹ̀ ká má tẹ̀lé inú tó dáa. Bẹ́ẹ̀ bá sì jẹ́ gbèsè. Lẹ́sẹ̀ sán ọkàmẹ́ ta'mal tujza. Mo kọ́ sọ pé ká má tẹ̀lé inú tó dáa. bá a bá ṣe jẹ́ gbèsè. Láṣẹ sán. Bẹ́ẹ̀ la gbọ́dọ̀ sán. Mo wá ń fi nǹkan kan ṣe Àpèjúwe. example. Bàbá wa lẹ́kìtì ní àwọn ní gbogbo olórí gbogbo imam Ahsanallahu. pátápátá. Àmín. Ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa. Àmín bàbá. Mo ní ìdí owó Ọ̀dọ̀ bàbá. kò lè ju 50,000 lọ. Mo wá bá yín lé. Bàbá wa Mo ní mo ní ìdí owó. Ẹ sì fún mi ní 50,000. Mo sì ṣàdéhùn pé tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ mo mú 50,000 bọ̀. Ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ̀ rí mi o. Oṣù kan ẹ̀ rí mi o. Oṣù méjì ẹ̀ rí mi o. Oṣù mẹ́ta ẹ̀ rí mi o. Ó wá dijọ́ kan mo wá tàrìtàrì mo bá kó àdọ́dọ̀ yín. Mo wá kó 25,000 sínú envelope. Nígbà mo déwájú yín mo wá kí yín tán. Ẹ kú ìnáwó ọjọ́ ẹ kú àgbàálẹ̀ mi mo bá fún yín ní envelope. Lẹ bá jà wò mo ní owó ojú òní tẹ fún mi Tí mo yá. òní yìí mo dá padà. Ẹ wá jẹ́ envelope. Ẹ wá kà 25,000 ní. Ẹ máa yẹ gbà ní 50,000 ní. Mo ní tí wọ́n sànù. Ṣé ẹ gbà? Ẹ ní gbà. Bàbá ìmáàmù láwọn ò ní gbà o. Ẹ ní gbà. Wàláhì Ọlọ́run ò ní gbà. Ọlọ́run náà ò ní gbà. Ọlọ́run náà ò ní gbà. Torí bá a sin lọ́mọ owó lókùtà ń sìn nísìn. Ọ̀sẹ́ni tí ń sin lọ kódà àtàfà. Gbogbo wa. Ẹni ọba pọ́lọ́hùn nìkan lòun ṣe ní sin láàrin gbogbo àwọn àfa ẹni yẹn dídé náà lókè rí yín. Wọ́n béèrè wọ́n sì fùdúwèé nǹkan méjì fún ọ̀tọ́ ẹgbẹ́ ọmọ àgbà bí ọba gbé tó gbé dúró. Pé ìwọ ń sin lọ́hùn. Ọlọ́hun ni wọ́n ti wọ̀. Ìwọ tó ẹgbẹ́ kí wọ́n tó gbé ẹnfílọ́ọ̀bù tí wọ́n ń gbé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ó ti ń nàgà. Sọ́lọ́ ló ń sìn. Kama tadinu tudan. Tadinu tudan. Wa kama ta'malu tujza. Wọ́n bá jẹ́ pé bàbá ìmáàmù bá sọ pé alájí ẹ máa lọ àyà ìlú àníyẹn ọmọ gbà bẹ́ẹ̀ àjẹpẹ́ tá a bá déwájú Ọlọ́run excuse tá a bá ti mú wá Ọlọ́run ọgbọ́n. Ṣùgbọ́n bàbá ọba ti gbà tó ní ẹ lọ wá owó ìgbógbé o. Ọwọ́ akú bá ṣe pé ni ó déwájú Ọlọ́run bínú wa ó ṣe pé báwẹ̀ wa ó ṣe pé ìsàká wa ó ṣe pé. Ẹlẹ́ẹ̀kejì wọ́n kama ta'malu tujza. À ń lọ́wọ́ parí wọn. Wa kama ta'malu Tujza. bàbá wa ló ṣogbo. Kọ́lọ̀ ń darí wọn pẹ́ náà. Àmín. Ọlọ́mọṣà jẹ́ mi yóò gùn. Àmín àmín. Bàbá ló ṣogbo mọ́ á ránṣẹ́ pé Wọ́n fẹ́ ṣe àwọ̀. èmi ni mo rè bá wọn ní bàbá
mo fẹ́ ṣègbéyàwó ọmọ àwọn ọmọ mi mo fẹ́ sìn wọ́n lọ ilé ọkọ bàbá yẹn ẹ kú múra. ẹ kú náwó ẹ sì dá ẹ púpọ̀ kú náwó ẹ kú múra kú palẹ̀ mọ́. mo sọ fún bàbá lẹ́yìn mo rí ijọ́ kejì bàbá wa gbé àpò ráìsì méjì ránṣẹ́ níjọ́ kejì ó tún fi màálù kan lé ó tún gbé ní òróró àdéko gbé ránṣẹ́ àtẹ́ńbílòkù ńlá. kò wá tí ìjọsù kan lọ tí a ṣe ìyàwó tán bẹ́ẹ̀ni ṣe ìyàwó tán oṣù kan lẹ́yìn ẹ̀ ni bàbá wa bá mi pé aláàjì ẹ kú náwó ọjọ́ irú tẹ́ ẹ ṣe ń yóò ní fọ́mọ èmi náà fẹ́ ṣe fọ́mọ Allah mo wá ní ẹ fẹ́ ṣe ìyàwó fáwọn ọmọ ẹ ọjọ́ náà ga dáadáa bẹ́ẹ̀ kámáàtà àmàlù Tujiza. Kí ni bàbá rántí? Tujiza. Èmi náà mo sáà wá ń pò yí bẹ̀ kí á dà palẹ̀ mọ́. ìnáwó wọn ga Káàdọ̀ péjú sí i. èyí kọ́bọ̀ wọn ò fi lẹ̀ o wọn mẹ́ran wá o envelope wọn rí epo wá o wọn ra ráìsì wá o wọ́n wá ọ̀túnla ọ̀túnla. tí wọ́n ṣe ìyàwó tí gbogbo ilé ti kún wọ́n á lọ bá àbámu ni bàbá ìmáàmù ọ̀rọ̀ tó mà ṣẹlẹ̀ yìí àbíkẹ́ ẹ má bínú lágbára. wọ́n ní sí òsì nǹkan mo ní àpò sí nǹkan ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ó ti tó bí oṣù mẹ́ta tí ó yẹ kí n ti wà ní Saudi mo fẹ́ lọ ṣe wúmúra Easy ticket. kòrónà wọ́n ti wá bá mi sí ọ̀nà Easy ticket. wọ́n ní lọ́túnla yẹn gan-an tẹ́fẹ́ sínáwó mo ní kí n máa bọ̀. a ní alágbére. bàbá wa imam ẹ ṣàdúrà fún mi nígbà máa ń lọ abẹ́ẹ̀ ní ṣàdúrà. ìbéèrè. bàbá làwọn. ẹ jẹ́ ká tún tí bàbá ó wí. tí bàbá bá ti ṣe sọ pé àlọ́ àtàbọ̀ ọ̀dà ní pẹ̀lú ẹ̀rín. bàbá. mi ò ní ṣàdúrà yìí ní ṣépè. Allahu Akbar. àmọ́ ẹnu ò ní gbófo. bàbá ní láì mú ní gbà. bàbá ọgbà o ọlọ́dún ò ní gbà. Allahu Akbar. wọ́n ká máa tẹ̀sán. Tẹ̀sán ọ̀hún tahsud. òwe ẹlẹ́ẹ̀kẹta nìyẹn. tọ̀. wọ́n ká máa tẹ̀sán ọ̀hún tahsud. ẹ bá ti gbìn náà lẹ́ẹ̀ka. lẹ́ẹ̀ka. àbí mo wá sí ẹ̀jíire ń bí mo wá bá àwọn ìmáàmù pé mo fẹ́ dáko ní wọ́n bá fún mi lóko. éka mẹ́ta. Sọ fún bàbá wa lẹ́dẹ̀. a tún sọ fún ìmáàmù ẹ̀dẹ̀. máa ń wálẹ̀. mo fẹ́ dáko. Ilẹ̀ sì pọ̀ lẹ́dẹ̀. mo lọ́wọ́ sí. Ẹ̀dẹ̀. Ilẹ̀ pọ̀ lẹ́dẹ̀. ọmọ dàgbà ni. Àwọn kan lọ́dọ̀ dáadáa ni. ká má yà. bá gbọ́ pé ilẹ̀ pọ̀ lẹ́pẹ̀. láàbò àgbà. Iná ìhùmọ́ra. وكل شيء بأمر الله مؤتمر وكل شيء بأمر الله مؤتمر. kí ló dé. wọ́n ní ní ìyá 2000 and kẹ́nẹ́kà kẹ́nẹ́kà á sì kẹ́nẹ́kà ẹwà àwọn oní 23 wọ́n mà ti múra ẹlòmíràn sì ní síláyé mọ́nú wọn gbà náà. وكل شيء بأمر الله مؤتمر وكل شيء بأمر الله مؤتمر. ẹ má dájọ́ lọ́lọ́run lọ́wọ́ rẹ̀. ẹ má dájọ́. وكل شيء بأمر الله مؤتمر. gbogbo ẹ̀ lẹ́ fọ́lọ́ ẹjọ́ máa ṣe bí ṣe ń ṣe nǹkan ẹ̀ kò ṣe é bi léèrè láàyò sàálò àmà ẹ̀fọ́ àlò. wà ó mi ó sàlù náà. ọ̀nà ẹ̀ lè bi léèrè yóò bi léèrè. وكل شيء بأمر الله مؤتمر وكما تسرع
تحصد máa tẹ́sọ̀rọ̀ àwòtá. Táàsù. Àbáwẹ̀. Àwọn adáko. Adáko. Adákasẹ́dẹ̀ adákasí ìkéré ń bí. Àpèsọ́tọ̀ọ̀tọ̀. Ọwọ́ adásìkò. Káàmà kórè. Ìjọba àti débi oko yẹn tá a ti dá a tán. Àti gbẹgbẹ àdúgbò tá a ṣe gbé ẹ̀ lábá kúrò mẹ́. Tá a bá débẹ̀ mọ́. Ẹ̀yin tẹ́ wá fún alóko lẹ́ bá béèrè lọ́wọ́ pé àgbàdo tẹ́ ẹ gbìn ń jọ sí tẹ́ ẹ fẹ́ wá. Tẹ́ wá. Ẹ rí bá wa ìyàwó lára àgbàdo náà. A sàti ìjànfààní lára alẹ̀ tá a fún yín. Ìbẹ́ òní. A sì débẹ̀ mọ́. Àwọn ẹnìkan sì dá tí wọ́n ń débẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́. Lójúmọ́. Tọ̀ wọ́n wá ní àlọ́ ọmọ àgbàdo wa. Ẹni tí ń dóko rẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ pẹ̀lú ẹni tó san tán tó sì gbẹ̀gbàdo tó kúrò ń bẹ̀. Ta ni ó rí nǹkan mú délé? Ta ni ó mú nǹkan wálé? Ta ni ó mú àgbàdo wálé? Wọ́n gbọ́ ẹni tí ń débẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ ẹni tí ọ̀wọ́ á débẹ̀ má yẹn ń kọ́ kí ni ó mú bọ̀. Yá jami'al mali. Èyí mo fẹ́ sọ fún àjàmọ́ ìbílẹ̀ ni pé bàbá wa inú ọlájí wọ́n kò láyé. Wọ́n kò láyé. Yá jami'al mali. Inú ọlájí ò tún padà wọ ìlú òkèrè yìí má láyé. Olórin kan kọrin kan gbà kan lórí lásìkò yìí kú wọn ọ̀dà mọ́ ni wá ń bí. Má kú ni o. Àwọn alẹ̀ tá a sin ó sì ti yàn àgbẹ̀. Àbẹ̀wò. Bó o kú o lọ. Ó tún kọrin láàyè kan. Ó tún kọrin láàyè kan jọ́kejì tó ti ẹ̀gbé yẹn jáde lájọ ríra. Ó sọ pé àyà àti wá kan yìí náà a lè náà wà ní ìmọ̀. Mo náà wà mọ́. Ètò ọba ti wá ní ìsìn ọ̀jẹ́ tó tọ́ àbá lò bọ́ ọba ti lè lọ nìyẹn. Alimani yaboko bi amali yuqaddimu Tí bàbá wa inú alájí ṣe ní gbogbo wa fi wá bí o. Alimani yaboko. Ẹ̀dá kò kí ló lè kó ẹ̀yin bàbá wa wọ̀nyí jókòó níbi kan. Alimani yaboko. Iṣẹ́ bàbá wa inú alájí nù o. Gbogbo ilẹ̀ mọ̀ wọ́n o. Bàbá ọ̀sà ń bọ̀ wà láyé o. Bọ́lá mọ̀. Bàbá náwó sójú ọ̀nà tó yẹ kọ́ ná sí. Ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ni bàbá kọ́. Àwọn kan máa ń bá mi kí a bá ń gbé afẹ́ rí bàbá inú ọlájí máa ní pẹ̀lú ògọ́rọ̀ ẹ̀rí wọn. Ẹ̀rí wọn. Ìbálẹ̀ ti pè wọ́n, bàbá ó sọ pé tò. Imam máa ń tá a ṣe kí wọ́n lè fowó ṣe ń tá a fẹ́ kí wọ́n ó fi ṣe. Ẹ jẹ́ kí kọ orúkọ yín sórí chẹ́ẹ̀kì wọn. Wọ́n wá kọ orúkọ bàbá sí. Bí a bá dé wọ́n sọ pé wọ́n lọ gba chẹ́ẹ̀kì Lọ́dọ̀ yìí. so ẹ̀yin lẹ́wàá mọ̀ bẹ́ẹ̀ ṣe mọ́nítọ̀ wọn. Àwọn kan gbowó bẹ́ẹ̀ wọ́n kò ju bí oṣù mélòó kan lọ ni a bá gbé mọ́tò ní a bá wá kí mi. Ọlọ́run wá kí wa. Ìtọ́nà ṣẹ̀ṣẹ̀ sí. Wọ́n wá ní tọ́lọ̀ ń ṣẹ̀ṣẹ̀ sí ni. Owó mọ́ṣáláṣí. Alimani yaboko bi amali yuqaddimu. Ẹ̀yin bàbá wa òwe mẹ́ta tí a ń di Dáúdà pa. Má tẹ̀dí inú. Kò ní ẹjẹ́ amúlọlé. Ká máa tẹ́ di inú Tudano. Bọ́ọ̀bá ti jẹ gbèsè ló ṣe sán. Ọ̀kàmọ́ tó àmàlù tó jìzà. Tọ́ọ̀bá sì ṣe lọ gbà. Ọ̀kàmọ́ tẹ̀sọ̀rọ̀ ò bá sóòdì. Tọ́ọ̀bá sì gbìn náà lọ padà. Tí bàbá wa gbìn. Ìwà lọ sọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀jẹ̀ adarí ẹ̀ ilẹ̀ ń ti ń ṣú lọ. Ó ti ń ṣú. Ilẹ̀ ń ṣú lọ. Wọ́n béèrè lọ́wọ́ ìmáàmù náà Malik. Àsàrẹ́lù lọ rèé kí. Àsàrẹ́lù ní òun wá kí ọ ni má wà á kí mi. Ó yẹ kí ìyànjẹ ó ní mú mọ̀ wá kí ọ ni. Mo wá kí ọ ni. Wọ́n wá wá pé mo fẹ́ mú ọ lọ, mo wá kí ọ ni. Ó sì wá ń jọ náà nígbà Àsàrẹ́lù ọ máa lọ. Ìmáàmù náà Malik ọwọ́ Àsàrẹ́lù òní ṣé wọnú. Ṣé wọnú? Olóòna. Àwé. Mo fẹ́ gba àdéhùn kan pẹ̀lú ẹ̀. Àdéhùn náà ni pé dákun. Bó bá kù bí oṣù mẹ́fà, àbọ́dún kan, àbọ́dún méjì. Ọdún méjì. Tí mo fi wá múra sí gbogbo ohun tí mo fẹ́ kó lọ pàdé Ọlọ́run. Wá rán mi létí o. Ránṣẹ́ wa. Torí wọ́n lọ máa o. Ìgbà tí ó yá. Àsàrẹ́lù rẹ̀ àyà ilé tó bá. Sí wàhálà. Wọ́n wá ń jọ lu ayé lọ nígbà tí ọpẹ́ díẹ̀. Látẹ́gùn fẹ́. Mọ́mọ́ rí Máàmù kò ká òró ránṣẹ́. ó rí
Money. Kò tẹ́lẹ̀. Ọmọ bó ń sẹ́ni. Ọmọ bó ń tẹ́lẹ̀. Bí gbogbo wa náà ṣe mọ̀ bó ń sẹ́ni. Níjọ́ tó o bá wo gíláàsì tó wo pẹ́rẹ́ etí rẹ tí irun funfun kan jáde ńbẹ̀. Ọ̀ sáré fàtú pé kékeré lè dàgbà tó wà. Tó o bá lọ wo bí o ti fa irun funfun kan tu lánàá. Nílẹ̀ bá mọ́ láàárọ̀ ìpẹ̀lú òkú ọlọ́run mẹ́ta rẹ̀ lọ́ba. Ló bá ń bẹ́ẹ̀. Ọwọ́ àmì gbogbo ògbà tán àṣàlẹ́lù wa ni onítọ́. Mo dé. Imam ó tó àsìkò mo wá mú ọ lónìí wọ́n sọ ẹkún sílẹ̀ nínú ilé yìí. Máàmù náà máa ń rí wá ní àjọ sọ́bà mu. Mo ní kó ránṣẹ́ sí. Aládéhùn. Lásìkò bá ń tó wò ní àmọ́ ránṣẹ́. Òòrùn tí ẹ̀mí lónìí. Èmi ò rí o. Ránṣẹ́ òní. Ìwọ àṣàlẹ́lù wo tó sọ́ọ̀tún máa parọ́ ni. Orí o. Ó ní mo ránṣẹ́. Sọ́ọ̀mọ̀ pé ń jọ mo wá. Mo sí ìta. Inú àgbọ̀n rẹ̀ yìí. Ó dúdú. Ebi dúdú ni. Dáadáa tí ń Inú dán. orí rẹ̀ yìí. Ebi dúdú ni. Lónìí ń kọ́. Ebi ló ti di funfun yìí. Ó tí ìró tẹ̀ mí báwọn náà. Allahu Akbar. إنها